wàhálà òṣèlú tó ń ṣẹlẹ̀ ní ìlú Kánò pàápàá lórí ọ̀rọ̀ lọ́balọ́ba wọn ó mà tún ti fẹ́ gbọ̀nà míì yọ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ ọdún àwọn mùsùlùmí nínú ọdún ìtúnu àwẹ̀ tí wọ́n ń pè ní Eid Fitri tó wáyé ní 30 oṣù kẹta ọdún tá a wà yìí èèyàn the 30th of March 2025 pẹ̀lú bí àwọn tí wọ́n pè ní agbanipa bí wọ́n ṣe fẹ́ dá ọba ìlú Kánò yún emir ìlú Kánò Alhaji Muhammad Sanusi Lamido Sanusi kejì tí wọ́n ṣe fẹ́ dá lọ́nà tí wọ́n fẹ́ pa á tó sì jẹ́ pé ọ̀kan lára àwọn ẹ̀ṣọ́ ààbò ẹ̀ ìní ó gba ẹ̀kú ìyẹn pé wọ́n pa ọ̀kan ní ara àwọn ẹ̀ṣọ́ ààbò ẹ̀ èyí tí wọ́n ń pè ní Wada Isiaku. ẹ rántí wípé ipò emir ìlú Kánò ó ti di gòbè gẹ́gẹ́ bí àṣà àwọn Haúsá tí wọ́n ń fà mọ́ra wọn lọ́wọ́ láti nǹkan bí ọdún tó kọjá nígbà tí ó jẹ́ wípé gómìnà Yusuf Abba ti ìpínlẹ̀ Kánò ó ti dá emir tí wọ́n rọ̀ lóyè tẹ́lẹ̀ ìyún emir Lamido Sanusi Lamido ó dá padà sí ipò emir tó sì rọ emir tó wà lórí oyè ìyún Alhaji Aminu Adubayero tó rọ̀ lóyè pé kó fi ipò lẹ̀ fún Sanusi. Bẹ́ẹ̀ ló jẹ́ pé ọ̀rọ̀ yìí ó ti ń da ìpínlẹ̀ Kánò rú tí ó gbẹ̀ngbóná janjan tó sì jẹ́ pé àwọn méjèèjì wọ́n ti gbéra wọn lọ sí ilé ẹjọ́ níbi tí wọ́n ti ń retí ìdájọ́ ilé ẹjọ́ bó tilẹ̀ jẹ́ pé ìjọba ìpínlẹ̀ Kánò ló wà lẹ́yìn Sanusi ṣùgbọ́n tí wọ́n ní ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ̀yìn Aminu Adubayero ẹni àwọn wà. Ní báyìí ọ̀rọ̀ náà ó mà tó ti ń bẹ̀yìn yọ nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí a ṣẹ̀ṣẹ̀ wà yìí lásìkò tí àwọn mùsùlùmí tí wọ́n ń kírun ìtúnu àwẹ̀ ìyún ìrun yídì. Bẹ́ẹ̀ ìní àwọn alátìlẹ́yìn emir Lamido Sanusi ni wọ́n ń fẹ̀sùn kan àwọn alátakò ẹ̀ pé wọ́n fẹ́ pa á ní àti pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ òun ni wọ́n fẹ́ kọlù kó tó di pé Allah ó kó yọ lọ́wọ́ ikú òjijì lọ́jọ́ náà. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n kírun yídì tán ní ìlú Kánò tí wọ́n ń padà láàrin òbítíbitì èrò ni wọ́n ní àwọn kan náà lọ kọlù àwọn tó ń ṣọ́ emir Kánò yún ara àwọn fìjìláńtì tó ń ṣọ́ emir Kánò tí wọ́n sì pa ọ̀kan tí wọ́n ń pè ní Shabmakin Kánò ìyún Wada Isiaku tán pa á ní ìpakúpa. Kódà gbọ́ pé wọ́n tó kọlù àwọn ẹ̀ṣọ́ ààbò emir míì táwọn kan sì wà nílé ìwòsàn Muritala Muhammed tó wà ní ìlú Kánò. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kánò ọ̀gbẹ́ni Abdullahi Kiyawa ó fi ìdí ìṣẹ̀lẹ̀ ìmúlẹ̀ onílòótọ́ ló ṣẹlẹ̀ wọ́n pa ẹ̀ṣọ́ ààbò emir kan ẹnìkan sì wà nílé ìwòsàn tó ń gba ìtọ́jú. Bẹ́ẹ̀ ló ní àwọn ti rí afurasí kan tó jẹ́ Usman Sagiru ẹni 20 ọdún àwọn ti rí mú ìyún Usman Sagiru tán ló ń gbé lágbègbè Sharifai quarters ní ìlú Kánò tó sì láwọn ti bẹ̀rẹ̀ ìwádìí. ṣá o níṣe ni àwọn olólùfẹ́ emir Kánò ń sọ pé wọ́n fẹ́ pa ọkùnrin náà ni àwọn agbanipa náà rán sí àti pé ikú ẹ̀ làwọn ẹ̀ṣọ́ ààbò ẹ̀ gbà kú tí ọ̀rọ̀ yìí tó sì tó ti ń jẹ́ kí gbogbo nǹkan kó gbóná janjan ní ìlú Kánò.